Africa Content TV. Láti dúpẹ́ fún ọjọ́ òní torí gbogbo bá ń ṣe lẹ́yìn torí inú wa dùn ọ̀yọ́ wa pọ́n náà ni. Sẹ́rí salute ọ̀rẹ́ òjò sọ lórí àwọn ní ká máa sọ̀rọ̀ salute ilẹ̀ aṣọ ilẹ̀ àná nípa àṣẹjọ wa látàrí tẹ̀lé ògbé àtàtijọ́ pupa tó ètò sí ọkàn. Sọ̀rọ̀ tí salute bá wá ní 2009 pé kí ni mo ṣe tó rò. Torí ìwé wọn bá ní pé wọ́n ṣe láti nípa àbẹ́rẹ́tẹ̀ nígbà púpà àṣùnàmà ìrìnàjò wa tipẹ́tipẹ́ látàrí tẹ̀lé ògbé àṣọ̀rọ̀ 87, 88, 89. So tó wá wá ní 2009 pé mo lè ṣe fóun. Olóyè mi ò náà fi bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan gbogbo táìmù náà 2009 àádọ́ ṣe náà ni. Sọ̀rọ̀ ti orúkọ ti wà lórí kò sórí lọ́wọ́ ètò báyìí. Tòráyé ti di ayé social media báyìí dáadáa. Sọ̀rọ̀ tí ọmọ náà lè ṣe o, nǹkan tó wà lọ́wọ́ ìlú tí mo lè fún ẹ lágbára ní ká òun ní tó dárúkọ lẹ́ẹ̀kan yẹn. Olówó kọ̀ pé $2 million. ẹ ṣe olùsọ bẹ́ẹ̀. So òun ló kọ̀ pé òun fẹ́ owó yìí pé òun ní nǹkan ọmọ iṣẹ́ tó ń kọ́ tóun lè sọ pé kí ẹ̀pù pẹ̀lú position tó lọ́n fi mi sí yìí. Wọ́n á ní kí ni iṣẹ́ náà wọ́n á ní àwọn tó máa ń dúró èèyàn sára pákó sára áàtì ní ọ̀nà ẹ̀. Pẹ̀lú ọba tó yà ẹ̀yẹ tọ́gàn òun lè ṣe àgbo sọ́tọ̀ lọ́wọ́ àgbo yà máa ṣiṣẹ́. Àwọn ní ẹ̀sìn tó máa tútù o. Kí la ń fẹ́ ṣe báyìí? Ó ní kí ọjọ́ kí fún òun ní àwọn ọmọ bíi 20 kí kò sanwó èlò lówó èèyàn kankan ó sọ fún àwọn èèyàn ìyẹn pọ̀ jù. Ó ṣáà fẹ́ gbé ká débi 2 million ó ti pọ̀ jù. Iye báyìí ló sọ fún ẹ̀kọ́ kan ká ṣe ìyẹn 20 káwọ bó ṣe máa rí. Ó ní àfijọ́ bẹ̀rẹ̀ nígbà yẹn kò sẹ́jọ́ náà kó máa ti báyìí. Akọ̀bẹ̀rẹ̀ ìbéèrè nínú ìgbà alihamudulilayi lẹ́nu ó ti di nǹkan tí gbogbo àwọn òbí lórí gbogbo àwọn òbí tọ́kọ wọn ṣe graduation lọ́dọ̀ ọ̀rọ̀ bàbá yìí kò sí káwọn ṣe àṣà fún Pasuma. Tó gbogbo àwọn àdúrà àpapọ̀ yìí náà ló gbé àwọn ìlú ìpàdé yìí. Ìwọ́n tó bá ní àdúrà òun akẹ́kọ̀ọ́ pawọ́pọ̀ sí ìfọ̀ ẹ̀rọ kò wọ́n ṣe rí. Sọ̀wálé mọ̀ pé ìpawọ́pọ̀ àdúrà kò sí tó tó. So àdúrà yìí náà ló gbé wà níbi ìpàdé yìí. So àwọn èèyàn oríṣiríṣi láwọn èèyàn ńláńlá ní Nàìjíríà àtàwọn tó wà lẹ́kọ̀ọ́ àwọn náà wọ́n ti ká sí dáadáa. Àjọ wọn bá sì pé ẹ̀yin èèyàn ńlá tẹ wà ní Nàìjíríà ẹ̀dá wà lókè òkun náà ẹ lè ṣe o ẹ lè pè é sórí nọ́mbà tó bá fi lẹ̀ ẹ pè é ẹ lè sponsor orúkọ yín náà máa lò. Òye pé bóyá tó wà ní Nàìjíríà nìkan ló lè ṣe ẹ̀dọ́ wà ní Amẹ́ríkà ẹ̀dọ́ wà ní gbogbo diaspora pátápátá ẹ̀yin náà lè pè é tẹ̀mà ní bóyá kẹsàn-án ọmọ bíi 30 ọmọ 50. So àwọn òbí àwọn ọmọ tẹ sponsor tẹ sanwó ọmọ ọgbọ́n bá ń kọ́ iṣẹ́ àwọn òbí wọn ṣàṣùwà fún yín báwọn ẹgbẹ́ bá ti kọ́ ẹlẹ́dàá wọn ṣàṣùwà fún yín péjọ ẹ̀ka ṣẹṣẹ. So ẹlẹ́dàá lọ ṣe lébi ti akmas yìí alájà àdìgá àtìkúbúrà àbúrò àtìkúbúrà ṣe àtìkúbúrà ká ṣe lébi ó ṣe kókó gan àṣe torí alájà mi ìyá ni àwa ní ìyá dà ẹgbẹ́ orí àwọn ọ̀fẹ́ ní wọ́n ìyá yẹn lọ. Ṣùgbọ́n lọ́wọ́ tí bá ṣètò tó kó máa bọ̀ wá sí ni kò sẹ́ pé ìmọ̀ ló pa. Àsìkò tó ètò ṣe wàhálà lórí ọmọ ó ti tó gbogbo wàhálà tó ń ṣe lọ́wọ́ ìdílé ọ̀nà gáàdì rẹ̀ ọlọ́run ló sọ̀rọ̀ kékeré ló ń gáàdì pẹ̀lú wàhálà tó ń ṣe lórí ọmọ yìí. Ó ti tó wá sí ni màmá bẹ́ẹ̀ ṣe ṣókùn náà ọlọ́run ló sọ pé ó máa bọ̀. Ṣùgbọ́n tí wọ́n ti wọ́n kà aláàbìṣe kankan náà tó máa ń gbórúkọ ìyá yìí ó sì máa ń rí bẹ́ẹ̀ létí àwọn èèyàn àtúnṣe pé àwọn ọmọ mélòó ló wà nílẹ̀ ó ní àwọn ọmọ mélòó tó máa fẹ́ mẹ́lẹ̀ kò sí pé kó lọ kó wọn wá àwọn máa kó alájọ wọn pé wà ní kọ́mọkọ́mọ wọn lọ gbá àwọn ọmọ ọdún bá tó ń ṣe bá tó ń ṣe náà wọn àti òṣèlú láti graduation lónìí lẹ́yìn ilé
dáadáa jẹ́ ti wà. Gbogbo ilé ìbí tọ́mọ yín ṣe graduation lónìí, gbogbo ilé máa jèrè àwọn ọmọ yẹn. Ẹ̀yin ọmọ tẹ̀sí graduation náà, gbogbo ilé máa jèrè iṣẹ́ tẹ kọ́ o. Ẹ láti di èèyàn tán, ẹ má gbàgbé sálúùsù o. Ẹ rántí kó olùkọ́ yín o. Ó ṣe kókó o, because ẹ má gbà fún yín, àwọn kan wà tán ṣe tailor, àwọn kan wà tán ṣe fọ̀tò tí wọ́n ṣe freedom bọ́dà òṣìṣẹ́ fún wọn. Ìkọ́jọ́ ìjẹ́kọ́ lówó nìyẹn o. Ìkọ́jọ́ ìjẹ́kọ́ dáadáa nìyẹn o. Tọ́jà bá ti di ọmọ iṣẹ́ ṣépè. Ẹgbẹ́ máa bá wẹ̀ ẹ́, ó máa múra gan. Ẹ bá ti wà ókè, Ọlọ́run ti gbàdúrà yín. Ẹ rántí ọ̀gá tó kọ yín níṣẹ́. Ẹ rántí àwọn òbí tó bí yín sáyé. Má sọ pé o ti kọ́ṣẹ́ kan, o ti lówó, àwọn òbí ẹ̀ ò jẹ́ nǹkan kan lójú ẹ̀. Àwọn náà dúró lé lè tẹ́tẹ́ ń ya fọ́tò yìí. Tó bá wà òkè, àgbàdo wọn àtàwọn ọ̀rẹ́ tó wà lè ṣe fún ọlọ́run àgbàdo àgbègbè wa. Má sábà ẹ ṣe lọ. Olùdarí Asiatech Sanux iléeṣẹ́ òní wọ̀nyí ọ̀rẹ́ bá a ṣe rẹ̀ dúpẹ́dúpẹ́ ìrọ̀jẹ́ nínú ìyàwó pátá ẹ̀ ọ̀rẹ́ bá a ṣe dúpẹ́dúpẹ́ Sanux iléeṣẹ́ òní tíṣà wa òní tíṣà Asiatech owó kọ́ mọ́ bọ́ ṣe ṣe àt wọ́n ṣe yá àt wọ́n ṣe ń yá ẹ̀ sára pákó. Adéwọ́lá bá sọ àwọn èèyàn ńláńlá alábí rẹ̀ rántí àfúnni bá ṣe. Àwọn èèyàn ńláńlá láti sponsor àwọn ọmọ ọ̀làbàgà tó fi wá kọ́ṣẹ́. Ẹ̀yin ti ló ìbò, ẹ̀yin náà lè ṣe bẹ́ẹ̀. Nígbà tí àgbàgbà ògbóngbò, ẹ lè ṣe bẹ́ẹ̀ bá ọ̀gbọ́n wá sí. Kò ṣe pé Nàìjíríà ní gọ́ọ̀mà ṣe iná dúró fún. Ẹ̀yin ti lú ọba gan, ẹ̀yin ti diaspora, ẹ̀yin náà lè sponsor. Àwọn ọmọ òun sẹ́gbọ́n yọ̀dọ̀ àṣà àṣẹ ìgbàlá kọ́ṣẹ́. Ẹ̀yin náà lè sponsor ìwà. Àwọn ọmọ ọlọ́dún àṣà àṣẹ ìgbàlá kọ́ṣẹ́ o. Torí kò sáàyè àlàyé nínú ayé, kò sáàyè nínú ayé. Ìwọ́n ló máa ń kà báyìí nínú ayé báyìí máa ń lọ ilé ìpinnu ayé bọ́sí. Ìsàlẹ̀ nínú ayé ìwọ́n ló máa ń kà báyìí nínú ayé báyìí máa ń lọ ilé ìpinnu ayé. Ẹ̀yin ọmọ ọjọ́ ìgbàgbé gbogbo ilẹ̀ máa jèrè. Ẹ máa fi ṣe ìdènà ńlá ojúmọ́ láàmì. Ẹ máa fi ṣe ìjẹyàn agbára náà ojúmọ́ àárín. Obìnrin ọkùnrin mú yín. Ẹ máa jẹyàn. Ẹ̀mí kábàámọ̀ bẹ́ẹ̀ ṣe mọ́ ṣe ìhòòjì wá. Jẹ́ ẹ bá tí wọ́n ṣe tán o. Ẹ má gbàgbé ọ̀gá yín. Sálù ṣe ohun tó kọ́ àníṣe. Ẹ̀tọ́ kọ́ àníṣe láàbá gbàrà bí ojú wa wà lórí mẹ́ta. Wọ́n ti gbàgbé ọ̀gá yín. Wà lórí mẹ́ta. Ẹ má gbàgbé àwọn òbí yín náà. Àwọn òbí tó bí yín tí wọ́n tọ́ yín dàgbà. Wọ́n léwé jí wọ́n náà. Gbogbo ìyà tí wọ́n jẹ, gbogbo bá ṣe kọ́ ṣe parí, àwọn náà dúró. Ibi graduation day, ọdún bá yín wá bí. Bẹ́ ẹ bá dèèyàn, ẹ má gbàgbé wọn. Àdúrà òbí, ó ṣe gbogbo, òun làwọn jẹ́. Nígbà tí a ṣe ṣe gbogbo, ẹ má gbàgbé àwọn òbí yín. Bẹ́ ẹ bá ti gbà láyé, ibi iṣẹ́ ìwé yìí wá, tẹ́ ẹ bá dàgbà. Ẹ má gbàgbé àwọn òbí ní ojú wa. Ó wà bẹ́ẹ̀rí ìmọ̀ta ètò ìgbà wá sí ìrìn àjò. Ẹ̀yin òbí náà gbogbo ilẹ̀ jẹ́rẹ̀ ọmọ lápá. Ojú àbí Bọ́lá, ọmọ Mr. Lẹ́mi Abíọ́dún, ọmọ Gágà. Àbí Bọ́lá Kàrò. Mass graduation day under Sanux. Ọmọ ṣòwò mi wà ní CEO ọ̀rẹ́ bá CEO onígun ètò ọ̀bí
Ajẹ́ni ni wọ́n kú àwọn ẹ̀jọ̀wọ́ ẹ̀rọ sọ́kàlẹ̀ ẹ̀rọ àdìgbàjọ́. Ẹgbẹ́ tó sílẹ̀ táàmù ìpàdé eré èṣù máa ọbẹ̀ òkúrò làwọn ìpàdé lágbà lọ. Ẹ̀mí ìjà ṣẹlẹ̀ òlágbà ẹ̀ka táàmù ìpàdé. Ọba tó ní ọba tààrọ. Every American soldier, I signed it. Ọ̀rọ̀ ọ̀pọ̀ bí sọ́lá ní ìyọ̀bẹ̀rẹ̀ ilẹ̀ fẹ́mìlì, Amẹ́ríkà tó dá ọ̀pẹ̀ wọn. Alẹ́ èdè ìjúmọ́ lágbàwọ̀ yìí sáàtì, bá a máa parí o, ìṣúná ọbẹ̀ òfin àwọn àgbà òmàmí. Ọba tó ní ọba tara, ọba tó lábẹ́ gbogbo ọjọ́ gbogbo náà, ọba tó ní wọn bá tẹ̀sù. Abatọ sí abatọ jẹ́ ọba tó ká ọba tó àṣepé. Ẹyẹ yìí ni ìgbésẹ̀ ìsáàtì. Ẹja nù kó omi nàbà lọ́dọ̀kọ̀ òun wọn. Ẹyẹ tó nù kó ìgbésẹ̀ yẹn ní ọba. Ọba tó wọ ẹyẹ ọba tó sàn. Ọba tó ẹyẹ ọba ta ní ọba tó wọ ọba sì dájú ọ. Ẹjọ ọkọ káà. Ọkọ káà ló bẹ̀rẹ̀ nígbà bẹ́ẹ̀. Tàbí ẹyẹ èso ẹ̀dùn ọ̀yọ́ tó ń lọ.